A kú dédé àsìkò yìí, yóò dára fún wa ní agbára Ọlọ́run. Ìròyìn fẹ́lífẹ́lí ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa Ìròyìn Fẹ́lífẹ́lí Online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń padà bọ̀. Ìròyìn Fẹ́lífẹ́lí TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ló ti fọwọ́ sí yíyàn sí ipò àwọn aṣojú 4 fún orílẹ̀-èdè wa Nàìjíríà ní ilẹ̀ òkèèrè bíi orílẹ̀-èdè France, orílẹ̀-èdè United States, orílẹ̀-èdè United Kingdom àti orílẹ̀-èdè Turkey. Àwọn aṣojú ọ̀hún, èyí tí àpèdè àwọn elédè òyìnbó ń jẹ́ ambassador, àwọn 4 wọ̀nyí ni Bọ́lá Ahmed ti fi ọwọ́ sí wípé kí àwọn 4 yìí kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yọ-ò-sọkà lẹ́yìn ìwádìí tí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà tí wọ́n ṣe fún àwọn aṣojú tó ń lọ bíi 68 látọwọ́ àwọn ilé ìgbìmọ̀ aṣòfin. Nínú ọ̀rọ̀ kan èyí tí ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú tó fi léde ní ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí, ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà ṣe lálàyé fún àwọn oníròyìn wípé ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu òun ló ti mú 4 nínú àwọn èèyàn ọ̀hún wípé kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ní àwọn orílẹ̀-èdè èyí tí wọ́n yóò máa ṣe ojú fún láti orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bó ti sọ di mímọ̀, àwọn 4 náà èyí tó fi orúkọ wọn léde ńlá ti rí ambassador Ayọ̀délé Ọ̀kẹ́, bákan náà ajagunfẹ̀yìntì Colonel Lateef Ààrẹ, bákan náà ńlá ti rí ambassador Amin Dahatu àti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kebbi eyín Usman Isa Dangari Suleiman. Àwọn 4 wọ̀nyí ni Bọ́lá Tinubu ní kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ní pápápá láì fi ọ̀rọ̀ ọ̀hún falẹ̀. 2 nínú wọn òun náà ni ambassador Ọ̀kẹ́ èyí tí ààrẹ Tinubu ní òun ni yóò máa ṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà sí orílẹ̀-èdè France. Bákan náà ní ìgbà tí Colonel Ààrẹ tóun yóò máa ṣojú fún orílẹ̀-èdè Amẹ́ríkà àti àwọn 2 yòókù tí ọ̀kan nínú wọn yóò wà fún orílẹ̀-èdè United Kingdom àti orílẹ̀-èdè Turkey. Ààrẹ Bọ́lá Tinubu ló ṣe ìpàdé alátìlẹ̀kùnmọ́rí kan pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé àti gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Mutfwang ní ilé ọba nílùú Àbújá lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ tá a wà yìí. Àwọn gómìnà méjèèjì ọ̀hún ni wọ́n balẹ̀ ní nǹkan bíi aago 3 ọ̀sán ní ọjọ́bọ̀ àti aago 3 àbọ̀ ọ̀sán ọjọ́bọ̀. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, wọ́n ní gómìnà ìpínlẹ̀ Plateau eyín Caleb Mutfwang ló balẹ̀ sílùú Àbújá nílé ààrẹ ní dédé aago 3 ọ̀sán, ní ìgbà tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé tóun balẹ̀ gùdẹ̀ ní dédé aago 3 àbọ̀ ọ̀sán ní ìlú Àbújá nílùú ọba. Nínú ìpàdé ọ̀hún tí wọ́n ṣe, èyí tí àwọn oníròyìn padà fi ọ̀rọ̀ wá Ṣèyí Mákindé lẹ́nu wò, ohun tí wọ́n gbé sọ láàrin òun àti akẹgbẹ́ rẹ̀ láti ìpínlẹ̀ Plateau pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu sọ di mímọ̀ wípé ọ̀nà bí ìlọsíwájú yóò ṣe dé bá orílẹ̀-èdè Nàìjíríà àti ìṣọ̀kan nílẹ̀ yìí. Bákan náà ni wọ́n gbé yẹ̀wò kí ni àwọn àdójúkọ èyí tó ń dojúkọ wọ́n ní ìpínlẹ̀ kó àwọn, èyí tí kálukú wọn sì ṣe lálàyé. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ẹni bá tó ní ìgbà náà lásàtọ̀ lọ, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àdójúkọ ìpínlẹ̀ wọn pẹ̀lú àwọn ohun kan gbòógì èyí tí wọ́n gbé sọ
láàrin òun àti ààrẹ Bọ́lá Tinubu àti ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro àdójúkọ nínú àwọn ẹgbẹ́ òṣèlú tó ń ti ìgbáradì fún ètò ìbò gbogbogbò ọdún 2027. Wọ́n ní àwọn ohun tí Ṣèyí Mákindé fi èsì padà fún àwọn oníròyìn lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu ní Ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí ní ìlú Àbújá. Ẹ̀wẹ̀, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé mà ló ti bu ẹnu àtẹ́ lu ìròyìn ẹlẹ́jẹ̀ kan tó ń lọ káàkiri wípé òun náà ti ń gbáradì láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ẹni tí ò sí nílé ńlọmọ adìyẹ rẹ̀ lónù àti wípé òkú ni wọ́n ń parọ́ mọ́, wọn yìí parọ́ mọ́ alààyè o. Gẹ́rẹ́ tí Ṣèyí Mákindé tó ń gbọ́ àwọn ọ̀rọ̀ ọ̀hún káàkiri orí ayélujára gbogbo, òun mà ló ti wá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wípé ẹnu onípọ̀n láti gbọ́ pọ̀hún, bẹ́ẹ̀ sì ni ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́tà o. Ṣèyí Mákindé ní láìkú ẹ̀gìrì kò sẹ́ni tó lè fi awọ rẹ̀ ṣe gbẹ̀dú. Ó ní kò sóhun tó jọ o, òun ò lè kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú mìíràn, pàápàá jù ẹgbẹ́ òṣèlú APC. Ó ní ẹgbẹ́ òṣèlú PDP ló ṣeré fún òun láti sọ òun di gómìnà fún sáà àkọ́kọ́ àti sáà ẹlẹ́ẹ̀kejì. Ó ní nípa ìdí èyí kò síbi tí wọ́n ti ń kó adìyálẹ̀. Gbogbo ẹgbẹ́ òṣèlú kankan ló ní àwọn àdójúkọ èyí tí kálukú wọn ń dojúkọ. Ó ní ṣùgbọ́n wọ́n dúró sínú rẹ̀ tí wọ́n sì parí gbogbo aáwọ̀ náà, tí wọ́n yanjú gbogbo àwọn kùdìẹ̀kudiẹ èyí tó jẹ́ àdójúkọ wọn nínú ẹgbẹ́ òṣèlú kó wá wọn. Ó ní bó ti wá rí rèé nínú ẹgbẹ́ òṣèlú PDP. Ó ní àsìkò tí wọ́n nílò òun rèé, bóun bá fi kúrò túmọ̀ sí wípé ọ̀dàlẹ̀ òun lòun. Nípa ìdí èyí Ṣèyí Mákindé ní digbídigbí báyìí lòun fi ẹsẹ̀ méjèèjì dúró nínú ẹgbẹ́ òṣèlú PDP. Ó ní orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ o. Ó ní bí àwọn yòókù ti ń lọ tóun náà bá kúrò níbẹ̀, talẹ́ni tó fẹ́ yanjú aáwọ̀, bẹ́ẹ̀ sì ni talẹ́ni tó fẹ́ gbé ẹgbẹ́ òṣèlú ọ̀hún dúró. Ó lóun dúró òun sì wà gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ní orílẹ̀-èdè yìí tóun ò sì ṣetán àti kúrò ńbẹ̀. Ó ní tó bá jẹ́ torí ìpàdé tóun ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu ni kí àwọn ènìyàn má fọkàn sí wípé bóyá láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC lòun ṣe torí rẹ̀ lọ sí ìlú Àbújá o. Ó ní kò sóhun tó jọ bẹ́ẹ̀ bí kò ṣe wípé ọ̀nà àbáyọ àti àgbéga ìpínlẹ̀ àtorílẹ̀-èdè Nàìjíríà lóhun pàtàkì tó jẹ́ ohun tí wọ́n gbé yẹ̀wò nínú ìpàdé tóun ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu nílùú Àbújá. Látàrí àìsùn àìwo àwọn ológun ilẹ̀ yìí, ó ti fún wọn ní àṣeyọrí ṣe pẹ̀lú bí wọ́n ṣe pa àwọn ọ̀gá méjì tí wọ́n jẹ́ ọ̀gá fún àwọn agbésùmọ̀mí Boko Haram tó ń tẹ àwọn ọmọlẹ́yìn wọn bíi 8 tí wọ́n ń lọ bíi 10 ní ìbọn àwọn ológun ilẹ̀ wa Nàìjíríà ti rán lọ sí ọ̀run àrèmábọ̀ báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn tí iléeṣẹ́ ológun ilẹ̀ yìí èyí tí wọ́n gbé kalẹ̀ láti dojúkọ àwọn ogun Boko Haram àti àwọn agbésùmọ̀mí èyí tí wọ́n pè ní Operation Adinkai, èyí tó jẹ́ ìfọwọ́sowọ́pọ̀ àwọn ológun òfurufú, ológun ojú omi àti ológun ilẹ̀ ní apá àríwá ìlà oòrùn ilẹ̀ yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, wọ́n ní àwọn agbésùmọ̀mí yìí èyí ni wọ́n kọ́kọ́ tẹ́ pẹpẹ tí wọ́n sì dẹ páńpẹ́ àti tàkúté ìjà sílẹ̀ fún àwọn ológun, ṣùgbọ́n tọlọ́hun ò jẹ́ kí tàkúté wọn kó sán mọ́ àwọn ológun bí kò ṣe wípé agilítí báyìí ló mú o. Èyí ló mú ìfura fún àwọn ológun èyí tí wọ́n dáná ogun yá àwọn agbésùmọ̀mí Boko Haram náà, tí wọ́n pa olórí wọn 2 tó ń tẹ àwọn ọmọlẹ́yìn wọn 8 tí wọ́n ń lọ bíi 10 nínú igbó Sambisa èyí tó wà ní ìpínlẹ̀ Borno. Ẹni tó jẹ́ agbẹnusọ fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn ológun Adinkai ọ̀hún èyí tó fi ọ̀rọ̀ náà léde, Kọnẹ Sani Uba, ṣe é lálàyé wípé látàrí ìfúnmífilẹ̀ àwọn ológun èyí tí wọ́n fi ṣe àyágbọ́n ògúngbẹ̀ẹ́gbọ́n o,
bí àyà bá ti ro Ògúngbè náà yóò ti ro tẹ̀lé. Ohun mà ló jẹ́ kí wọ́n ṣe àṣeyọrí pẹ̀lú bí wọ́n ṣe fi ìbọn tiwọn rán àwọn agbésùmọ̀mí Boko Haram 10 lọ sí ọ̀run àrèmábọ̀ nínú igbó Sambisa ní ìpínlẹ̀ Borno. Ó wá ní àwọn ò tí ì dúró, àwọn sì ń tẹ̀síwájú. Bákan náà ló jẹ lábọ̀ wípé àwọn tún rí àwọn ohun ìjà olóró bí ìbọn àti àwọn nǹkan míì gbà kúrò lọ́wọ́ àwọn agbésùmọ̀mí ọ̀hún, tí ìjà wọn sì ń tẹ̀síwájú láti rí wípé wọ́n gba orílẹ̀-èdè Nàìjíríà kúrò lọ́wọ́ ogun agbésùmọ̀mí. Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan nínú àwọn tó máa ń ṣètò tó sì máa ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn lórí ìkànnì ayélujára Verydarkman VDM, òun mà ló ti sọ ojú ìwòye rẹ̀ nínú fàákájà èyí tó wà láàrin ọmọ olóògbé Ṣeun Kútì àti Wizkid Ayọ̀dèjì Balógun. Verydarkman ní pẹ̀lú bí àwọn ìjà yìí ṣe ń lọ, ó ní ó ti ń ta àbùkù bá gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn tó tún jẹ́ olórin olóògbé Fẹlá Aníkúlápó Kútì, bàbá 70, pẹ̀lú àwọn ọ̀rọ̀ kan tó ń jáde lẹ́nu Wizkid sí olóògbé Fẹlá Aníkúlápó. Ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Verydarkman ní orílẹ̀-èdè Nàìjíríà lòun ti rí àwọn olórin ọ̀jẹ̀wẹ́wẹ́ tí wọn kò bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà, yálà àwọn tí ń bẹ láyé tàbí àwọn tí wọ́n ti papòdà. Ó ní ìwọ̀ngbà tí àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ ọ̀hún tí wọ́n bá ti ń rí nǹkan fi sẹ́nu, tí wọ́n sì ti ní orúkọ tó ń ti owó díẹ̀, ó ní ìgbéraga ni ló máa ń gbé wọn wọ̀, àti wípé wọn ò bìkítà rárá láti bọ̀wọ̀ fún àwọn tí wọ́n jẹ́ aṣíwájú fún wọn síwájú káwọn náà tó débi tí wọ́n wà yìí. Verydarkman èyí tó fojú ìwòye rẹ̀ wo àwọn ọ̀rọ̀ yìí ṣe lálàyé wípé ẹni ọ̀wọ̀ ni olóògbé Fẹlá Aníkúlápó Kútì, ẹni ọ̀wọ̀ ló jẹ́ o láàrin àwọn tí wọ́n ń kọrin Afrobeat ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní àgbáyé. Kò yẹ kí wọ́n fi ojú olóore gúnge, bó tilẹ̀ jẹ́ wípé Fẹlá Aníkúlápó Kútì kò sí láyé mọ́. Ó ní ṣùgbọ́n àwọn ohun tó ṣe sílẹ̀ ṣì ń fọhùn. Nípa ìdí èyí, ó yẹ kí wọ́n máa bọ̀wọ̀ fúnrú èèyàn bẹ́ẹ̀. Bákan náà ló mẹ́nu bà àwọn àgbààgbà olórin lọ́kùnrin lóbìnrin tí wọ́n ń kọrin tàkasùfé, èyí tó yẹ kí àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ olórin àsìkò yìí kí wọ́n bọ̀wọ̀ fún. Níbẹ̀ ló ti mẹ́nu bà Idris Abdulkareem. Bákan náà òun ló mẹ́nu bà African China, Plantation Boys, bákan náà P-Square, àwọn Remedies, Tony Tetula, Jasmine Olófin, bákan náà Nice. Bẹ́ẹ̀ ó tún mẹ́nu bà Vector, Sasha, Chemistry, Àṣà, Wẹ̀rẹ̀msì, kò ṣàì mẹ́nu bà Two-Face Idibia, Blackface, Face Alone àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní àwọn ènìyàn wọ̀nyí àgbà olórin ni wọ́n jẹ́ o. Ó yẹ kí wọ́n máa bọ̀wọ̀ fún wọn láàárọ̀, lọ́sàn-án, lálẹ́ àti ní òru. Ó ní bàbá wa rọmọ tó ní ẹnu àgbárùn, ó ní kẹ́ ẹ má bá wí, òun náà ẹnu ẹ̀ ló wà yẹn. Ṣé ọmọdé tó bẹ̀rẹ̀ wò dé àgbà ni? Dájúdájú o, àwọn ọmọlẹ́yìn wọn yóò ṣe bẹ́ẹ̀ fún òun. Nípa ìdí èyí, VDM Verydarkman ó pe àkíyèsí Wizkid láti ṣọ́ra kó sì bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà. Ó ní òun náà kì í ṣọmọdé, ó yẹ kó ní ọgbọ́n, ìmọ̀, òye tí yóò lò láti fi mú irú ọ̀rọ̀ yìí èyí tó wà láàrin òun àti Ṣeun Kútì tí í ṣe ọmọ olóògbé Fẹlá Aníkúlápó Kútì. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn yìí kò ní jù báyìí lọ fún tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrò míì nílé iṣẹ́ wa. Mo gbà á ní àdúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìtẹ́tísí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ẹni tí
wò mí tí ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.